E-money kìlọ̀ lẹ́yìn tó bọ́ lọ́wọ́ EFCC ẹ yé tàbùkù náírà mọ́. Gbajúmọ̀ oníṣòwò Emeka Okonkwo tí ọ̀pọ̀ mọ̀ sí E-money ó ti kìlọ̀ fáwọn èèyàn wípé kí wọ́n yé tàbùkù owó náírà lójú agbo mọ́ o lẹ́yìn tí EFCC tó ló tàbùkù náírà àti owó dọ́là lójú agbo láìpẹ́ yìí. E-money tí àjọ EFCC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n fọwọ́ òfin mú lórí ẹ̀sùn pé ó mà tàbùkù náírà àti owó ilẹ̀ òkèrè. Ó mà sọ wípé níná náírà lójú agbo ó tàbùkù owó náà. Nínú ọ̀rọ̀ tí E-money tó mà fi sójú òpó Instagram rẹ̀, ó rọ àwọn ọmọ Nàìjíríà láti máa bu ọlá fún owó orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ wá gbọ́ o, EFCC rán wa létí pé níná owó náírà lójú agbo mà tako òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ ká ṣe fàájì ní ìwọ̀ntúnwọ̀nsì kí a má bàa san fáìnì. Ẹ jẹ́ ká bu ọlá fún owó wa o. Tí ẹ bá fẹ́ náwó lójú agbo, ẹ lè fi owó náà sínú abọ́ o tí wọ́n gbé dání lójú agbo. Ẹ má ṣe ju owó náírà sílẹ̀ lásán o. Ìmọ̀ràn tí àjọ EFCC ń gbà wá nìyí. Kò sí àwáwí kankan o lábẹ́ òfin. Ẹ jẹ́ kí gbogbo wa mọ ohun tí òfin lẹ̀ wá sọ kí a sì tẹ̀lé òfin náà. E-money ló sọ bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Òun ni ìròyìn máa jáde wípé àjọ EFCC èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní Nàìjíríà ó fọwọ́ òfin ó fi mú E-money tí wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ẹ̀sùn títàbùkù náírà àti owó dọ́là. Láìpẹ́ yìí ó ní EFCC sọ wípé àwọn ti rí E-money lójú agbo níbi títí ná náírà àti dọ́là èyí tí wọ́n sọ wípé ó má lòdì sófin orílẹ̀-èdè wa Nàìjíríà lórí owó náírà àti owó ilẹ̀ òkèrè. EFCC ti mú ọ̀pọ̀ èèyàn lórí ẹ̀sùn pé wọ́n tàbùkù owó náírà. E-money wá ń ké tantan o lórí ayélujára pé ń sọkùnrin ni ń sì ń sobìnrin ni o, kódà tó bá jẹ́ ọmọdé àtàgbàlagbà. Ẹ jẹ́ á buyì fún owó orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ má jẹ́ á máa tàbùkù owó náírà mọ́ àtowó ilẹ̀ òkèrè. Tá a bá ti fẹ́ náwó, ẹ jẹ́ ká sọ fún wọn pé kí wọ́n gbé abọ́ kan síwájú wa ká sì máa náwó síbẹ̀. Ẹ jẹ́ á ṣe fàájì ká sì fi ọpọlọ pípé ká fi máa náwó lójú agbo. Ẹ má jẹ́ á máa náwó náírà ká máa ná sílẹ̀ẹ́lẹ̀. E-money òun ló kìlọ̀ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o. Àánú Ọlọ́run bá rèé kò ní ṣe tẹnìkọ̀ọ̀kan wá tì.